bọ́dún bá ti jọ pèrègún àmáwọ̀ tútù wálé ayé o. ọdọọdún yìí ni láṣọ lógún ọdọọdún yìí ni kàn án so lọ́gbọ̀n ọdọọdún bèbí là ara wo bì lórí àtẹ ọdún èyí tún ti bá ọ láyé o. bá mi Peter Táíwò Ọlánréwájú ọmọọba ni ó ní Ìpà Èkìtì ọdún èyí ò ní jáṣe mọ́ fún ọ lórúkọ Ọlọ́run ọba. àbọ̀ ọmọpọ́dọ̀ ọdún yìí làárọ̀ yẹ o ọdọọdún yìí làárọ̀ ooru àṣẹ Ọlọ́run Olódùmarè ni ó ti ṣọdún èyí lórúkọ Ọlọ́run ọba wá ṣọ̀pọ̀lọpọ̀ nínú owó nínú ọmọ nínú ohun rere gbogbo láṣẹ àdániwáyé. Ìpà Èkìtì níṣẹ́ èlé àwọn bàbá rẹ̀ mo fẹ́ bá ọ délé o ọmọọba ni ọmọ forí balẹ̀ forí adé mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sábà níwọ̀n ẹgbẹ́ ẹ̀fà wọ́n bí mi pé kí nìdí mo nítorí àrọ́bà fín lọ́ba pa èmi ò jẹ́ rọ́bà fín o kàkà kí n rọ́bà fín kàkà kí n rọ́bà fín kàkà kí n rọ́bà fín má di ìmọ̀kù ẹṣin ọba ni orí adé nìyàn àbọ̀ ọmọgbẹ́yìn lọ́mọ wa o ọmọ wa ọmọ ẹkù ọmọ ọba ńlá ní Ìpà Èkìtì kọ́lọ́run ọba ó ṣàlékún fún ọ nínú ohun rere gbogbo ọmọ alágbàlá àdéwúre ọmọ Ìpà ní ọ amúgbóṣọgbà ni wọ́n pòkè láwọn bàbá yìí ọmọ olúlé ìmọ̀lẹ̀ àjòjì kò wọ̀ àjòjì kan bá tèmi pàwọ̀ bẹ́ẹ̀ mẹ́bí adán ní ẹbọ ọmọ olórí ire ìdádé o ọmọ ajísùnwọ̀n ajíre ni ajífọ̀ ọjọ́ gbogbo dára bí egbin wọn a mọ̀ gbé òòṣà òkè jẹ́ dàbí onílé yìí bí wọ́n bá dàbí onílé yìí wọn ò ní lè ṣe bí onílé yìí rárá. Táíwò mo ní ọmọ ọgbà bí mo ti wí o wọn ò jẹ́ fọ̀rọ̀ èjìrẹ́ ṣe eré rárá èjìrẹ́ ara ìṣókùn ẹdúnjọ́ bí ọmọ ẹdun tí ṣe eré orí igi ọ̀bẹ kìṣì mẹ́kà ẹ̀ṣẹ́ o. àbọ̀ ọmọgbọ̀n bẹ́ sílẹ̀ alákìsà ó sàlákìsà àdónígbà aṣọ ọ̀kan ṣoṣo ni mo béèrè ọ̀kan ṣoṣo ni mo béèrè jì lọ́wọ́ lẹ́tọ̀ mi wá gbajúmọ̀ ọmọ tí ń gbàdọ̀balẹ̀ bàbá tí ń gbàkúnlẹ̀ ìyá tó bí lọ́mọ wíní lọ́jọ́ orogún o èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀ èjì ń bá mi ń bayọ̀ èjì ń bá mi ń bayọ̀ èjì ń bá mi ń bayọ̀ olórí ire ní bẹ́dùn mú mi kí n bá relé o kìmí kí n padà lẹ́yìn rẹ̀ bí táyé lòlú ti ń lọ níwájú ìlàkẹ́ ìdẹ́gbẹ̀gbọ́n tẹ̀lé eléjì rẹ̀ o ti ṣọdún èyí lórúkọ Ọlọ́run ọba ó tẹ̀lé yí pẹ́ kọ́ ọgbọ́n bí olúgbógbó tí igbó lórúkọ Ọlọ́run ọba ọmọ aláàgọ àjílù gbìnrín kọ́ ọgbọ́n bí olúgbógbó sígbò ọmọ àgbàgbò ṣọ̀ṣẹ̀ mú màlúù ṣọdún ìgbàgbọ́ o kọ́ ọgbọ́n bí àgbà kan nílé Ifẹ̀ lọ́jọ́sí tó fọmọ òun ṣòǹde ọrùn owó ọ̀hún yọ títí òwú dọ́kí ni kò wá sí bọ́ ọtí pẹ́ láyé tó o. Peter Táíwò Ọlánréwájú Ọọ̀ni fàyè ìsan ló gbà lórúkọ Ọlọ́run ọba.